báwo ló ṣe máa rí lára yín gẹ́gẹ́ bí òbí tí ẹ̀ ń gbé ní Èkó àbí Ìbàdàn kọ́ wá pè yín pé wọ́n rọ́mọ yín ń jàlíngò àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan kó wọn lọ síbì kan? Báwo ni ó ṣe máa rí lára yín kọ́ tó wá sọ pé ọ̀hún tí wàá kó wọn dúró Nàìjíríà wọ́n ń kó wọn lọ sókè òkun ni? Àwọn ọmọ mẹ́wàá kan òun ni ọba òkè ṣàánú látàrí pé wọ́n dá àwọn ọmọ yìí dúró láti ibi tí wọ́n ti ń kó wọn sá lọ ní Jàlíngò tó jólúùlú Tàrábà. Àwọn ọmọ mẹ́wẹ̀ẹ̀wá yìí òun ni orí wọn gbé wọn pàdé aláwo rẹ̀. Ẹnìkan kàn ráwọn mẹ́wẹ̀ẹ̀wá ni nínú ọkọ̀. Ṣé bàbá yín ni bàbá àwọn kọ́? Ṣé ìyá yín ni ìyá yín kọ́? Ibo ló wá ń kó yín lọ? Wọ́n kàn ń kó àwọn lọ náà ni. Wọ́n pàdé wọn ní ibùdókọ̀ Kúmí tí ó wà ní Jàlíngò olúùlú Tàrábà. Wọ́n wá ní wọ́n ti wá gba gbogbo àwọn ọmọ yìí lọ́wọ́ wọn o. Wọ́n ti dá wọn padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn lọ́jọ́ kejì oṣù kejì ọdún tá a wà yìí. Àwọn ọmọ yìí ni wọ́n sì rí tí wọ́n ń kó sá lọ láti lọ fi wọ́n ṣiṣẹ́ ẹrú máa gba owó lórí wọn lọ́jọ́ 29 oṣù kínní ọdún tá a wà nú ẹ̀. Àwọn àjọ National Agency for Prohibition of Trafficking in Persons pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Taraba State Ministry of Women Affairs and Child Development, àwọn ni wọ́n jagun ṣẹ́gun tí wọ́n kó àwọn ọmọ yìí lọ sọ́dọ̀ àwọn tọ́rọ̀ kàn. Àmọ́ ìgbà tán wá débẹ̀, bá a bá bẹ́rù bí ká bẹ́ràn wí o, wọ́n ní àwọn òbí àwọn ọmọ yìí, àwọn kan nínú wọn wọ́n mọ̀ sí bí wọ́n ṣe kó àwọn ọmọ yìí láti máa kó wọn lọ. Àwọn ọmọ kéékèèké, iṣẹ́ mélòó gan ló wà lápá wọn tí wọ́n lè ṣe? Àbí ṣọmọ ẹni kú kò sanjọ́ ọmọ ẹni nù lọ ni? Èló gan-an wá lẹ fẹ́ rí o? Òbí tó fọmọ ẹ̀ lẹ̀ lásìkò tá a wà yìí tó ní tòró ń jìyà ń jìṣẹ́. Ìjọba ti wá kì wọ́n ń lọ báyìí pé ẹnikẹ́ni tó bá fi ọmọ ẹ̀ lọ́sìn láti ibìkan síbìkan torí pé ó ń wò pé ìlú ilé ara ni wọ́n ń tójú wọn bá rí, kọ́ fara mọ́ ọ torí ìjọba ò ní bá wọn wọ̀n kún. Àwọn dẹ̀ mọ̀ pé àwọn fúnra wọn náà wọ́n ní fẹ́ gbà láàbọ̀. Ìjà wa di rántó gbọ́n mi sí omi ọ̀tọ̀. Àmọ́ lápá ibìkan ṣọ́rọ̀ tó sì jọba lẹ́nu ṣá láti máa sọ pé kọ́ má mọ̀mọ́ lọ síbi tá a ti máa lọ ṣiṣẹ́. Ń bá wọn kan wọ́n ní kàkà kí èèyàn jalè àkókò ṣiṣẹ́, bó bá ṣiṣẹ́ á tuwó jọ, á dẹ̀ tán ìṣẹ́ òun òṣì àwọn òbí ẹ̀. Ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀, ṣùgbọ́n bọ́mọ bẹ̀rẹ̀ bá dàgbà tán òṣì bẹ̀rẹ̀ náà á kásẹ̀ ńlẹ̀. Bí sóòyà ò bá rùn ṣé bí kí tọmọ ta sánsán ni kókó. Báwọn òbí bá láwọn fẹ́ káwọn ọmọ yìí lẹ́kọ̀ọ́ lọ máa ṣiṣẹ́, èwo ń tìjọba o. Tíjọba kọ̀ jálẹ̀ pé láyé ẹnikẹ́ni gbọ́dọ̀ fọmọ ẹ̀ lẹ́pọ̀ ń lọ ṣiṣẹ́ níbì kan, pàápàá jùlọ ọmọ tí ó bá ti pé ọmọ ọdún 18. Ní ìsìn báyìí wọ́n ti wá sọ pé bọ́ bá fi lè rí àwọn ọmọ tó ń ka wọn ti lọ bíi 2-3 ní ibùdókọ̀ tẹ́nìkan kó wọn lọ síbì kan jákèjádò Nàìjíríà, wọ́n á máa bí wọ́n lẹ́jọ́ tó yè kooro ni pé ṣé bàbá ẹ̀ rèé, ṣé ìyá ẹ̀ rèé, ṣé mọ̀lẹ́bí ẹ̀ rèé. Kó má jẹ́ pé wọ́n lọ jí àwọn ọmọ gbé, wọ́n kó wọn sá lọ nítorí pé wọ́n tún jí àwọn ọmọ gbé o. Lẹ́yìn wípé àwọn òbí kan mọ̀ ń fọmọ wọn lẹ́kọ̀ọ́ lọ fi wọ́n lọ́sìn, wọ́n lọ tún máa ń jí àwọn ọmọ gbé láti máa lọ fi wọ́n ṣiṣẹ́ nọ̀bì ìṣòwò ẹrú gba owó lórí wọn. Kí lẹ̀yin rí sọ̀rọ̀ yìí o, ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV? Kí ni àmọ̀ràn yín fún ìjọba? Èròǹgbà tiwa ni pé bíjọba bá ṣe ohun tó dáa, ohun tó tọ́ àti ohun tó yẹ, tó lè ṣẹ́wọ̀gbẹ́ tẹ́bi ò paráàlú, kò sẹ́nìkan tó máa bímọ tá a fẹ́ máa fọmọ ẹ̀ lọ́sìn. Dámilọ́lá Ayépọ́lá Ọlọ́runṣẹ́yẹ lórúkọ mi, àwa láàmà wa ẹ̀yin láò máa bá o. Ẹ ṣe é fún fẹ̀tẹ̀ ẹni sí wa, ó dìgbà kan náà. Yorùbá Gidi TV.
bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro àṣìbalẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti host control capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo lẹ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi gbogbo yín láàkì o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. ọdọọdún ní sápòrú ọdọọdún làgbàgbà ń rú ọdọọdún làgbàgbà ń rú ọdún tuntun ìgbéga tuntun àlàáfíà ìdàgbàsókè àìkú baálẹ̀ ọ̀rọ̀ làwa ń fẹ́ baálẹ̀ ọ̀rọ̀ ní tiwa. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo lẹ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi gbogbo yín láàkì o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. Ọlákúnlé mo dé ọmọ yẹn ti dé gbogbo ọmọ Yorùbá ẹ ṣeun púpọ̀ ìfẹ́ tí ẹ ní ga mo more o ìfẹ́ tí ẹ ní ga mo more ẹ̀yin ṣálọ́ Ọlọ́run lò fún wa lórí ìkànnì wa Yorùbá Gidi. gbogbo yín láàkì ibi tẹ́tí mọ́ owó kò máa ní tán bẹ̀ àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun gan ẹ̀yin ti Amẹ́ríkà ẹ̀yin ti London ẹ̀yin ti Canada ẹ̀yin ti Germany gbogbo diaspora ẹ ṣeun gan. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo lẹ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi gbogbo yín láàkì o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. àṣebà ọba tó láyé o ìbà Olódùmarè ọba mi àríra àlá àbẹ̀sílù kiri bí àjèrè ọba tó dá wá sí o mẹ́bọ̀hún gangan la dúpẹ́ fún Yorùbá Gidi máa ń dúpẹ́ o ibi ẹ̀sìn wá dé lónìí ó kọjá òye ta wá gan adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun. ẹ̀yin tí wà nílé lóko adúpẹ́ gan ni o fún àdúró tí a kì í yàn èèyàn bíi ti ń ṣọ̀wọ́n ọlọ́ngọ́ ẹ̀yin lè jìká tí ò jẹ́ ká ṣọ́bọ̀ àṣẹ iṣẹ́ àmọ́dún kojú máa rọ́dún ká má rogun wàhálà kájọ fáyọ̀ ṣẹ́dún pẹ̀lú ire owó ọmọ àtẹ̀mí gígùn. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo lẹ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi gbogbo yín láàkì o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo lẹ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi ẹ kú ọdún o. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe